ewé kò sùn gbogbo ayé ló ń sùn ṣùgbọ́n kí nìkan ò sùn ó yí lọ ó yí bọ̀ ó ń dúpí ó ń dúpí ó ń dúpí pí 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 pí. ṣùgbọ́n kí nìkan ò sùn ó yí lọ ó yí bọ̀ ó ń dúpí ó ń dúpí ó ń dúpí pí 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 pí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ ńlẹ́ yìí. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹni tó sùn kó jí, ìyá tí ń rojọ́, ẹ fètè ìsàlẹ̀ mú tòkè, kẹ̀ ẹ dákẹ́ ẹnu yín. Bàbá dẹ́rẹ́bà àwàyè lẹ́wà o. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú ìfọmọnìyàn ṣe. Ìyálọ́jà àtàjèrè lẹ́ẹ̀ta o. Ta lẹni tó wà nínú búdò omi tí ń domirú? Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ jàǹfààní dúkìá Elédùmarè yìí. Bàbá ẹnìkan kọ́ ló ní èso àǹbèrè, ìyá ẹnìkan kọ́ ló ní èso àǹbèrè, Ọlọ́run ọba tó dáyé dọ́run ló ní èso àǹbèrè, gẹ́gẹ́ bó ṣe yí àwa Yorùbá tá a máa pè ní àǹbèrè. Lórílẹ̀-èdè bòmíì ọ̀tọ̀ ni bí wọ́n ṣe é pè é, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá ń gbójú ayọ̀ ẹ bá ń wàwòrán iṣẹ́ ẹ ti rí. Mo fẹ́ júwe rẹ̀ díẹ̀ ráńpẹ́ fún wa, àǹfààní tó wà ńbẹ̀. Fáàrí àṣejù lọ́pọ̀lọpọ̀ fi kó sọ́wọ́ àwọn alágbèédá. Àìlè lánú sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ fi kó sọ́wọ́ oníjìbìtì. Dúkìá Ọlọ́run ọba yìí ti tó. Tààfin ní náà nádànù mọ́. Dúkìá yìí, èso tẹ́ ń wò yí, èso àǹbèrè yìí. Àǹfààní ara rẹ̀ kú kẹ́kẹ́kẹ́kẹ́. Àwọn àjọ̀gbọ́n a máa lò ó nílànà ìwòsàn. Nílànà káníámútà pẹ̀tò bí àwọn ẹni tí ẹnu bá pọ̀ lára ẹ̀ tàbí tí ojú burúkú pọ̀ lára ẹ̀, àǹbèrè ó wúlò fún un. Ó wúlò fún ọmọdé, ó wúlò fún àgbàlagbà. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ díẹ̀ látara rẹ̀. Ẹ máa kọ́ ìkù sí lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó finú lé ṣelé. Àwọn ọ̀jọ̀gbọ́n tó morúkọ téwé jẹ́, àwọn ọ̀jọ̀gbọ́n tó morúkọ tí egbò tí í jẹ́, àwọn tí wọ́n ń fòótọ́ ọ̀nú jáwé àti tí wọ́n ń fi òótọ́ ọ̀nú tí wọ́n fi ń wa egbò. Ìpáwọn oníṣègùn ayé òde òní o. Tọ́lá àwọn oníṣègùn ayé òde òní, ẹ̀rọ máa gbọ́, a ó jó pọ̀, a ó gun pọ̀, a ó lọ́ pọ̀, a ó wà á pọ̀. Àwọn tí wọ́n fìwé kọ́ oògùn. Torí pé ìwọ tó bá fẹ́ kọ́gbọ́n lọ́dọ̀ àgbàlagbà ó jókòó tàgbà ni. Ẹ̀sìn ọ̀tọ̀, ìwòsàn ìbílẹ̀ ọ̀tọ̀ ni. Ìwòsàn ìbílẹ̀ náà pọ̀ lọ lóríṣiríṣi. Èyí tó kó gbogbo wa pọ̀ ń bẹ. Èyí tó tún lọ ní láti ẹ̀sìn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tún ni. Ẹ rí i pé àmàlà ó kó gbogbo wa pọ̀. Ọbẹ̀ ẹ̀gúsí ó kó gbogbo wa pọ̀. Iṣu jíjẹ ó kó gbogbo wa pọ̀. Ẹ gbọ́. Ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí ní kọ́ ọ́ bọ̀ pé ẹlẹ́dẹ̀ mùsùlùmí è jẹ, ajá mùsùlùmí è jẹ, tàjọ kọ́ ọ́ bọ̀ bẹ́ẹ̀ káàkiri. Ẹlẹ́sìn eléyìí náà mú tiẹ̀ pé ńlànà ẹ̀sìn àwọn eléyìí jẹ́ yìí, eléyìí náà pé ńlànà ẹ̀sìn àwọn eléyìí jẹ́ yìí. Ẹ gbọ́ mi. Tọ́ ṣùgbọ́n èso yìí gbogbo èèyàn ló wúlò fún,
dúkìá Ọlọ́run ni, dúkìá Ọlọ́run ni. Ẹ mú gègé yín kẹ́ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀, kò ní ju 2 sí 3 náà lọ, ẹ máa bá mi ká lọ. Ayé wa kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Kò mà sí wo gbé tó ń ríran bí ọkàn ó ń bá Ọlọ́run sọ̀rọ̀, ó ń ríran lọ́sàn, ó tún bá mi sọ̀rọ̀, ó ń ríran lóru. Kò mà sí wo gbé tó ń ríran bí ọkàn ó ń bá mi sọ̀rọ̀, ó ń bá ọ sọ̀rọ̀. Ohun gbogbo ní kedere fún ìwògbé ọkàn. Ambere, Ambere. Èso yìí ká kọ́kọ́ gbé láti bí a bá bímọ. Ṣé mọ̀ pé inú a máa da alábíamọ láàmú tá a bá ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun. Kí ni ń jẹ́ kí inú wọn máa da ọmọ láàmú? Àwọn ìyá wa máa pè é ní ọ̀nà ọmọ. Ìmọ̀ bẹ́yìn tí ń pè é o. Ṣé mọ̀ pé ibi tí a bá pa nǹkan mọ́ sí ta yọ kó bẹ̀? Kí ni yóò ti gbà àyè? Ẹ mọ̀ pé ọmọ nínú ìjẹ́kùn aláboyún ọ̀ràn bàbàbà. Ṣùgbọ́n tí ọmọ bá ti yọ kó, ẹ mọ̀ pé ikùn tọ́ràn yẹn kò ní tètè pamọ́. Òun ní máa mú inú run wọ́n. Òun ní máa mú inú run wọ́n. Wọ́n máa wá lo nǹkan tí àwọn ẹ̀jẹ̀ dúdú àbẹ́jẹ̀ tó bá ṣẹ́kù ìdọ̀tí tí ó fi máa wálẹ̀. Àwọn ìyá wa máa mú àǹbèrè yìí, atare, egbò akọgùn, atalẹ̀, ááyù, àlùbọ́sà ááyù, ẹ̀rùn àwọ̀nká, àìdán, wọ́n ó gùn gbogbo ẹ̀, wọ́n dà pọ̀ sí inú òkè kan. Àwọn míì àfọsàn wẹ́wẹ́ rẹ̀, àwọn ẹlòmíì máa lo ṣìnáàbù tó fi pé tínú bá ti ń run aláboyún tó bá ti da díẹ̀ jẹ inú náà wálẹ̀, ara ó tù. Ẹ sọ pé de ní àǹbèrè yìí a lè lọ̀ ọ́ bóyá bí ẹyọ 3. Pẹ̀fúmù kan bí à ń pè ní Miss Paris. Ẹ dà á sínú ẹ̀. Ẹ dà á sínú ẹ̀. Ẹ wá káfúrà pẹlẹbẹ ẹyọ wóró kan. Bẹ́ẹ̀ bá rún sí bẹ́ẹ̀ sì lọ̀ ọ́ déédéé ni ẹ dà á sí. Ẹ jì í pẹ̀ gbé kalẹ̀. Tọ́mọ bá ń pariwo núrun ẹ rọra yẹn díẹ̀ sí lẹ́nu ara ẹ̀ wálẹ̀. Tí ọmọ bá láàlákàlà tàbí yàn láàlákàlà ẹ̀fún díẹ̀ lò mẹ́ ara ẹ̀ wálẹ̀. Ó di mélòó? A máa ṣèwọ́n náà sílé ó di 2. Ẹ̀rí ẹlẹ́lẹ́kẹta
èso yìí Ọlọ́run rán sí ìtọ̀ ṣúgà. Ó rán àǹbèrè yìí sí ìtọ̀ ṣúgà léyìí tí ó bá tí ì le kókó jù. Èso yìí ó rán sí ìtọ̀ ṣúgà. Àrùn wo ní jẹ́ ìtọ̀ ṣúgà? Diabetes ni. Àwọn èèyàn wa ní Faransé a máa pè ní ìtọ̀ dúdùn. Ṣé rí èso yìí gbígbẹ rẹ̀ ní kẹ́ wá ẹwà kọ́pọ̀ ẹ lọ̀ gan, kẹ́ wá wá kànáfùrù àti èré ẹ lọ gbogbo ẹ̀ pọ̀. Kẹ́ wá wá egbò akọgùn gbígbẹ. Ṣé rí egbò akọgùn yìí ọ̀nà méjì ló kù sí. Ìtakùn rẹ̀ ń bẹ, egbò rẹ̀ gangan ń bẹ. Egbò rẹ̀ gangan rí ọ̀fẹ́ dúdú báyìí. Ẹ gbìyànjú kẹ́ gún gbogbo ẹ̀ pọ̀. Ẹni tó bá ní ìtọ̀ dúdùn ẹ dà á sínú ọsàn wẹ́wẹ́ kó máa fi lo ògì níjọ́ kẹta. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ní àrùn ọ̀sà nínú kó má dà á sọ́sàn wẹ́wẹ́ o. Kó lo àdíẹ̀yàn tàbí kó lo òróró góyà táwọn èèyàn Kírísítẹ́nì ń pè ní anointing oil kó dà á sínú ẹ̀. Kó máa bù ú sínú ògì gbígbóná. Ẹni tí ó bá rógì gbígbóná kó gbé omi gbígbóná kó bù ú sínú ẹ̀ kó máa mú níjọ́ kẹta. Tó bá sì lè máa mú níjoojúmọ́ kò séèwọ̀ ń bẹ̀. Ẹ béèrè pé quantity rẹ̀ lọ́wọ́ mi. Lọ́dọ̀ àwọn tí èso ní Gẹ̀ẹ́sì ẹ ń béèrè pé òdiwọ̀n rẹ̀ báwo ló ṣe lè pọ̀ tó. Síbí méjì ti tó. Kó máa mú. Ẹni náà yóò dúpẹ́ fọlọ́run. Ṣé ìtọ̀ dúdú nìkan lọ́tọ́ àṣìṣe fún? Rárá o. Ìwọ ọkùnrin ṣe ìkànsí lọ. Àbẹ́yìn tẹ́ ẹ̀ máa jẹ oúnjẹ inú agolo káàkiri. Tọ́ ẹ pé oúnjẹ inú agolo ní máa wù yín. Tẹ́ bá ń lò ó dára fún àlàáfíà ara. Àwọn nǹkan tó wúlò fún ni. Tó bá yá ẹ máa bá mi pàdé nínú tùràrí rẹ̀. Tùràrí Ambere. Ayé ó máa fohùn rẹ̀ béèrè gbogbo yín. Ohun rẹ̀ ayé ò fi wá yín rí. Ogun promise and faith Elédùmarè yóò mú kúrò nínú ayé yín. Èèyàn mi, ayé ń bẹ èèyàn wà o. Tí dídìrín mi bá jẹun yóò tán tó sọ pé ń bí àwa wá rìn dé láyé kò sí kinní kan mọ́, wọ́n má bàa sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní gbajúmọ̀ tí ọ̀bá aládàáwò rí kò lè mọ̀ páyé ń bẹ. Ẹlòmíì ti ní owó rí. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò rí owó kà mọ́ o. Kò sì ráàánú gbà, kò sì rẹ́ni sí láàánú. Ìyàwó ẹlòmíì ló kó bá. Ẹlòmíì ọ̀rẹ́ ló kó bá. Ẹlòmíì ọ̀rọ̀ ẹnu ló kó bá. Ẹlòmíì ìyá tó bí ló kó bá. Ẹlòmíì àwọn ẹbí rẹ̀ ló kó bá. Torí ẹ̀ la fi ń sọ fún wa yìí pé ẹ̀jẹ̀ á máa fura. Ṣùgbọ́n bí tí gbogbo èèyàn dojú kọ ọ̀nà méjì ni. Ẹ̀bí ní pé kọ́lọ́nà àkọ́kọ́ gbogbo ohun tó bá sáà ti ṣẹlẹ̀ wọ́n gbà pé oṣù àtàjẹ́ ni. Ẹlẹ́lẹ́ẹ̀kejì ìdílé tí wọ́n ti jáde wọ́n wà pé ogun ìdílé ni rárá o. Ogun àfọwọ́fà ń bo lọ́wà. Ogun àfarawé ń bo lọ́wà. Ká kìlọ̀ fún ni ká má gbọ́n kọ́ àbí kéèyàn má fura. Ogun ìfura gan ó le ju ó dogun ìdílé lọ. Ẹ tó ń bẹ̀rẹ̀ pé ìwọ tó ní jogun ìfura ń sọ fún ọ. Ìwọ tọ́lọ́run kẹ́ tọ́lọ́run lànà fún tó ti rí sí ọ̀rẹ́dì ó ti wà ń bí ayọ̀ rẹ gbogbo nǹkan tí ń lọ ní gbẹdẹmukẹ́. Ṣàdédé lójijì ó ń fura pé tọ́ bá ń jáde ó ti ń fara kọ́ òwò aláǹtakùn. Wọ́n ti ń ba àbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nù o. Ó ti ń rí pọ́ ń jẹun lójú oorun. Wọ́n ti ń ba àbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o. Ìwọ táyé tí takò ó ti dogun pé wọ́n ti ń ṣàtakò rẹ wọ́n ti ń fún ọ ní kúórì lẹ́nu iṣẹ́. O ò sì fura. Ìwọ tó ti ń gbaṣẹ́ lọ́nà mẹ́rin ó dogun pé bàbá gbaṣẹ́ tó bá ṣiṣẹ́ tán wọ́n ó tún dá a padà wá fún ọ pé àwọn ọ̀fẹ́ ọwọ́ àlò fura. Èèyàn máa fura tójú tí ìyẹn làparò òfin ríran èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí tó bá ń ta ọjà tó ń tà bíríkì ẹyọ kan ló ń pa lójúmọ́ àti ẹni bíríkì kan ló ń pa lọ́sẹ̀ báwọn èèyàn mi ní Kútọ́nù ti wínú o mílíọ̀nù kan ni wọ́n pè bẹ́ẹ̀ o kọ́ pa mílíọ̀nù kan lọ́sẹ̀ kan
káìpẹ́ ló ń pa ṣàdédé lójijì ọjà yìí ó ti ń pa mílíọ̀nù 3 ó dúpẹ́ bọ́lọ́run àbò ní dúpẹ́ fúnra ẹ̀ gan lọ́ọ́ máa sọ sínú pé ọjà wa yìí ó ti lo òkè ọlọ́run ṣeun ajé tí ń wá nísìnyí bẹ́ẹ̀ náà lèèyàn máa fura ẹni títí ní kọ́ má padà di aláìní kó tó dákọ̀ ọwọ́ ayé kó tó dákọ̀ owó oṣó kó tó dákọ̀ ọwọ́ àjẹ́ àbógun ìdílé kọ́kọ́ kíyè sára rẹ̀ ta ló ń bá rìn ọ̀rẹ́ wo ló ń bá rìn ọ̀rẹ́ mi ń bẹ tó bá bá rìn ó máa jẹ gbèsè ó sì ní fura yóò tún máa gbọ́ níyànjú àní ọ̀rẹ́ mi jẹ́ àtúntẹ̀pá mọ́ yá tún tẹra mọ́ ọ̀nà tí èso sọ̀nà rẹ ọ̀rẹ́ máa gbé ọrìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tí wọ́n mú jáde wọ́n lọ bèrè àrísìkí rẹ̀ bó ṣe rí ni o ọ̀rẹ́ rẹ̀ tó mú ọ jáde ọ lọ wo lẹ́fù àrísìkí rẹ̀ níbi tó dé ni ṣé bóun ló mú ọ jáde òun lọ́tọ̀ kábi tó lọ nẹ́gí adébẹ̀ tọ́ba ti gbọ́ tó wọ́n sọ pé àrísìkí rẹ̀ bó ṣe tó yóò ní ẹ bá wa sàárín yẹn dáadáa a fẹ́ gbọ́ òun fẹ́ mọ bí tó kù sí ibẹ̀ ni yóò ti lọ dúró dé o ọ̀rẹ́ tá a bá ní tá a sọ̀rí burúkú elédùà yàwáyà o tó òjò kì í rọ̀kọ́ tà sí ilẹ̀ olóore wo ní tà sí gbogbo wa o èmi ọmọ yín náà ní Lukumọ̀nà ọmọ ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbogbo ohun tá a fi tà fún yín ẹ bá ti ń lò yọ ọmọ abára mu o àfi ń síta nítorí ìkẹ́ wá bá wa o àfi ta torí ìkẹ́ lè pè wá o àfi torí ẹ̀ wá kọ́sítọ́mà o àní kò sọ ìwúwọ̀n náà bá jí lójúmọ́ jókòó tílẹ̀ bá sọ fẹ́ sọ pé ó rè wo mo ṣe lónìí kó tiẹ̀ wò ó pé látàárọ̀ oore wo ni mo ṣe àjọ lóore nítorí ọba ń ṣètò ọ̀rẹ́ ní ṣàdúrà fún ọ̀wọ́ gan kíyèsí rìn àjò ara rẹ̀ kíyèsí rìn àjò ara rẹ̀ àfèyílẹ̀ kó máa jẹ́ ìwòsàn fún gbogbo ọmọ aráyé kó máa jẹ́ ìwúlò gbogbo ẹni wọ́n bá sì lò àdúrà ní fún wọn àwọn kan làwọn náà jogún rẹ̀ látara wọn olóòfógún bàbá tiẹ̀ wọn náà ní orógún bàbá ẹlòmíì jẹ́ ọ̀fẹ́ kọ́ kìí sọ̀fẹ́ o Ọlọ́run yóò gbàdúrà wa a kì í bá a mọ̀ ẹ fẹ́ ìtọ́jú ara nílànà ewé àtegbò èmi yìí gábẹ́rẹ́ o èmi yìí sì fami síyàn la níwá nílànà ewé àtegbò fún ìtọ́jú ara má béèrè àgádágodo lọ́wọ́ mi o má béèrè àfọ̀ṣẹ o má béèrè àgbérò o má béèrè àfẹ́ẹ̀rí o má béèrè kàkàtìkàtì bẹ́ẹ̀ o ìtọ́jú ara bọ́yẹ̀ ti wọlé ọkọ látọjọ́ tó ti pẹ́ ìyàwó tí ṣàfẹ́kù ara kètí ìlóyún bóyá ìṣòro díẹ̀díẹ̀ ló wà ńbẹ̀ oògùn ọmọ òsì oògùn àrùn ló wà ẹ̀ka sí wa tó bá jẹ́ pé èyí tó jẹ méwé àtegbò ni à á sọ fún yín tó bá ìjẹ́mọ̀ tán léèbó ọwọ́ kan láà sọ fún yín pé eléèbó ló lélẹ́yìí mo ṣe jẹ́nu ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín àbí nǹkan kan tí ẹ̀ ń ru yín lójú ẹ̀ka sọ kì í ṣọ̀fẹ́ o owó lẹ́ẹ̀ san o bákan náà bóyá lára àwọn ṣẹ́ta ti sọ ẹ̀ láǹfààní rẹ̀ bàbá yìí ń jẹ́ lè bá wa ṣe bẹ́ẹ̀ bá bẹ̀ wá bá yín ṣe tó bá jẹ́ kókè òkun lẹ bá wà tẹ́ bá sanwó iṣẹ́ tán àbá yín pé bá wọn DHL tàbí tẹ́ bá lẹ́bí tí ó wà bá yín gbà iye tí DHL bá sọ tí wọ́n bá ti scale ẹ̀ tán á sọ fún yín pé iye wọn pé eré o ẹ̀yin náà sì bá níbi rìsíìtì yín àwa kọ́ la fowó wa sẹ́ndì ẹ̀ o ẹ̀yin lẹ́ fowó tẹ́ fi sẹ́ndì ẹ̀ o á dára fún wa o ayé wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀ ẹsẹ̀ nígbàgbọ́ darapọ̀ mọ́ wa ẹ̀yin náà sì ní kábàámọ̀ ẹ̀ ní jẹ̀bi á dára fún wa ẹ bá wò yẹn lè jọyìn wa ní WhatsApp group ọ̀fẹ́ ni o ẹnìkan gbowó lọ́wọ́ ẹnìkan o tó àkìbá àmọ́ ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà 3 nọ́mbà orílẹ̀-èdè Benin 2 tó tẹ́ bá pe ti Nàìjíríà tí ó bá lọ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ tẹ́ bá pe ti Kútọ́nù tí ó bá lọ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ti Nàìjíríà àdára fún wa tó ọyẹ mú kékeré kẹ́ máa kọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 àkọ́kọ́ nù +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbà kẹta +234 80 890 38658 +234 80 890 38658 tó
ó kù nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. Adára fún wa o. Òjò kì í rọ̀ kó tàsé ilẹ̀, olóore wo ní tàsé wa o. Olóore wo ní kọjú ìjàdá wa o. Adára fún wa o. Ànígbáyé mánéjì o, ànígbáyé lásán o, ànífàrùn ló gbá o, ànífẹ̀sẹ̀ ló gbá o. Gbogbo tàbá ti ń dojú kọ, ọ̀nà máa là fún wa yẹn o. Ànípàdé alátakò o. Ire tiwa kò ní fò wá o. Ire o. Ire kàbètì. Lókùmọ̀nà ọmọ àyádáre ní dágbére fún wa yìí kó dàbọ̀. Ó láyé ti bàjẹ́ ọ́.